bàbẹ́là láwà ilé àgọ́dọ̀ bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà lárugẹ bàbẹ́là láwà tàti ń kéde tàdé ń fà kọyọ bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Bàbẹ́là Yorùbá níbi tí a ti ń rí dájú pé àwọn èèyàn sọ èdè Yorùbá láì fi èdè míì là á. Èdè Yorùbá pọ́nbélé ni a wá sórí ètò yìí wá sọ. Bí ẹni tó fẹ́ wá bá wa ta lẹ́ni ṣe ń wò mí báyìí, mo ní láti sọ fún yín wípé ẹ ti ní 50,000 náírà bí ẹ ṣe débí báyìí. Ó wá kù sọ́wọ́ yín láti lè ní 50,000 náírà tẹ́ máa fi kúrò níbí, nítorí fún ọ̀rọ̀ míì tó bá yàtọ̀ sí ọ̀rọ̀ Yorùbá tẹ́ bá fi sí ọ̀rọ̀ tẹ́ bá ń sọ 5,000 lọ nìyẹn o. Ṣó yé yín? Ó yé mi. Ó dáa. Olófòfó wà ń bí láti rí dájú wípé tí ẹ bá ti ń ṣi àwọn ìbéèrè àbí tí ẹ ń fi èdè míì sí èdè Yorùbá ó máa parẹ́ fún yín. Kí lorúkọ yín? Adédòkun lórúkọ mi. Adédòkun. Bẹ́ẹ̀. Ó dáa. Mo dẹ̀ ní láti sọ fún yín pé abala 4 ni ètò yìí pín sí. Ẹ ní àǹfààní láti dáhùn ìbéèrè 4 nínú àpótí kọ̀ọ̀kan, láti àkànlò èdè dé ìdámọ̀ lọ sí ìbéèrè gbogbogbò àti òwe. Ṣé ká bẹ̀rẹ̀? Ó ti yá. Ó ti yá. Ó dáa. Ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀? Màá bẹ̀rẹ̀ pẹ̀lú àkànlò èdè. Pẹ̀lú àkànlò èdè. Ó dáa. Ẹ bá ra gbé fún olófòfó. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo jẹ́ alábòójútó ní ilé-iṣẹ́ tí wọ́n ti ń ta ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ alágbèéká. Ó dáa. Níbo nìyẹn wà? Ó wà ní ọjà ọba. Níbo lẹ ti wá? Ilé àbí ibi tí mò ń gbé. Níbo lẹ ti wá gọgọgọ? Ọmọ Àkúrẹ́ ni mí. Níbo? Ìrò. Ìrò. Ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá gidi leléyìí o, kí lẹ wá ṣe ń bí? Ó ga báyìí o. Ó dáa. Kí lẹ pè é? Àkànlò èdè. Àkànlò èdè. Ẹ ti jẹ́ kí gbogbo ẹ̀ gan wá ṣe kinní báyìí. Tí Yorùbá bá sọ pé fimú dánrin, kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sí pé wọ́n á fi ìyà jẹyàn. Tí n bá sọ pé màá fi mú yín dánrin, ìyẹn ni pé màá fi ìyà tí ò ṣe fẹnu sọ jẹ yín. Ẹ fẹ́ fi ìyà jẹ mí? Ọ̀rọ̀ jọra ni sàì má bínú. Bá mi yọ sà yẹn. Èmi ẹ fẹ́ nà mí? Ẹni ẹ fẹ́ fi inú mi dánrin? Mi ò tó bẹ́ẹ̀. Ẹ má sọ pé ẹ tó bẹ́ẹ̀. Ẹ lò ní gbólóhùn, ẹ tún sọ pé kí lẹ sọ yẹn? Ẹni ẹ fẹ́ fi inú mi dánrin? Mo fi ṣe àpèjúwe ni, ẹ má bínú. Ó ga ọ. Káyọ̀ fún ọ lẹ́gbẹ̀rún kan. Tí Yorùbá bá sọ pé mò ń wẹ́lẹ̀ tí ò le fún yín, kí ló dé? Gbónu. Tí Yorùbá bá sọ pé èèyàn gbónu, ìyẹn ni pé ọ̀rọ̀ dágáńjá lẹ́nu ẹni náà. Ìyẹn ni pé ènìyàn mọ̀rọ̀ sọ dáadáa. Ó mọ̀rọ̀ sọ dáadáa. Kì í ṣe tí bá ní mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ń bá mi gbónu. ìyẹn ni pé mò ń bá yín ẹ sọ. mò ń bá yín jiyàn. Ẹ ń bá mi jiyàn. Ṣé ẹ fẹ́ràn ìyàn jíjà? Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà wo lẹ jiyàn gbẹ̀yìn? Ta lẹ bá jiyàn? Àwọn ọ̀rẹ́ mi ní àná lórí ọ̀rọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo lẹ ń gbárùkù tì? Arsenal.
ṣé ẹ rò pé ẹ máa gbégbá orókè ní sáà yìí? Ní sáà tá a wà yìí eré ti da eré ẹlẹ́ni mẹ́ta. Kí ló ń jẹ́rẹ́ ẹlẹ́mi mẹ́ta? Ìyẹn ni pé àwọn mẹ́ta ló wà níwájú báyìí. Àwọn Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal, Liverpool àti Man City. Níbi tí a dẹ̀ dé yìí báyìí ẹni tó bá yọ̀ gẹ̀rẹ̀ ìfẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ nìyẹn. àwa bọ́ sọ́wọ́ Ẹni tó bá ṣe dáadáa. ó dáa ó dáa. Kí ni tí Yorùbá bá sọ pé run párùnsẹ̀ fún wọn ní ẹyọ kan? Tí Yorùbá bá sọ pé èèyàn run párùnsẹ̀ kí ló túmọ̀ sí? Ń pa ń sẹ̀ pé ó làkàkà. Lọ́nà wo? Bóyá ó ń fi agbára káká ṣe nǹkan. Kí ni agbára káká? Kí ni agbára káká? Ok, irú bẹ́ẹ̀ ṣe. Bá mi fi yọ òkè yẹn. Bíi pé òun tiraka láti ṣe nǹkan. Ó tirẹ̀ sí tó bá ní ẹ lò ní gbólóhùn. Ẹ ti fẹ́ bú mi. Mi ò mọ bí mo ṣe lè lò sínú gbólóhùn. Ẹ mọ̀ nìyẹn. Dámi yọ. Kéèyàn fi gbogbo agbára ṣe nǹkan. Wọ́n á ní ó run párùnsẹ̀ sí i. Ó fi gbogbo agbára sí i láti rí i pé nǹkan yẹn yọrí sí rere, yọrí sí nǹkan tó fẹ́. Ó yé yín? Ó ti yé yín. Ó kẹ́ ẹyọ kan ní ibi àbí? Ẹ ti dáhùn ìbéèrè mélòó? Méjì mo ṣe ẹyọ kan. Méjì ẹ ṣe ẹyọ kan. Mo dáhùn méjì mo ṣe ẹyọ kan. Ẹ ṣe ẹyọ kan. Ó jẹ́ mẹ́ta. Ó jẹ́ mẹ́ta. Ó wá kù ẹyọ kan báyìí. Tó bá ní wọ́n máa pa èèyàn bíi ejò àìjẹ, kí ló túmọ̀ sí? Wọ́n máa lu ẹnìyẹn ní ìlùkulù. Wọ́n máa lù nílùkulù. Nílùkulù nílùú bàrà. Ìdí ni pé ejò tí a bá kí ń jẹ, ejò tá a bá fẹ́ jẹ, àásọ bá ṣe máa pa ká má ti lọ pa ẹran tá a fẹ́ jẹ gan, ká má ti lọ tẹ̀ ẹ́ báṣubàṣu. Bọ̀ ilé tá a bá ní jẹ. Bá mi yọ bọ̀tì yẹn. Ṣùgbọ́n ilé tá a bá ní jẹ ìpakúpa là ń parú wọn. Tẹ́ bá fẹ́ pa ejò báyìí ẹ máa wò pé eléyìí mo fẹ́ jẹ, máa rọra wo ibi tí mo ti máa pa. Wọ́n máa ṣọ́ orí ẹ̀ pa. Bẹ́ẹ̀ni tó bá ní èèyàn máa pa èèyàn bí ejò àìjẹ, ẹ lò ní gbólóhùn náà. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal á pa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City bí ejò àìjẹ. Ẹ fẹ́ mówó kúrò níbí kí ẹ mọ̀ pé Man City ní mí. Ìyẹn ò tí ì ní pé kí Arsenal má tí ì ná Man City bí ejò àìjẹ. Ó yá mú ibo lẹ tún lọ fún wọn lẹ́yọ̀ kan. Ibo lẹ ń lọ. Ìdámọ̀. Bẹ́ẹ̀ni. Ó yá. Ìkélòó? 24. 24 kò kì í ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ sọ. 24. 24. Kí ni 24 sọ fún wa? Ẹ̀rọ ayárabíàṣá ló wà níwájú mi bẹ́ẹ̀. 24. Ẹ̀rọ ayárabíàṣá bá mi fún ọ lẹ́gbẹ̀rún kan. Ibi tẹ́ ti ń ṣiṣẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ náà àbí? Ó yá ẹ sọ̀rọ̀, ó yẹ kẹ́ ẹ mọ̀.
ìkẹrìndínláàádọ́ta. ìkẹrìndínní. Sorry. Mami yọ sorry. ìkẹrìndínlọ́gbọ̀n. ìkẹrìndínlọ́gbọ̀n. Kí ni ẹ? Pápá ìṣeré. Pápá ìṣeré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Pápá ìṣeré yàtọ̀. Pápá ìṣeré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ló wà níwájú mi. Bá mi yọ. Pápá. A sọ pé a ní football field, a ṣáà ní field. Pápá. Pápá ìṣeré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mi ò ní field ní pápá. Tí bá sọ pé field fúbọ́ọ̀lù o, pápá ìṣeré. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wà níbí. Ah. Bẹ́ẹ̀ ni ojú ilé yìí tí. Ibi tó ti ń kọ nǹkan sí, bá mi fún wọn padà. Wọ́n ní 1000 kan. Ó ga o. Ó yá. Ṣé ó bí yín nú ni? Rárá. Rárá kò bí mi nínú. Ṣé máa ń bínú? Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nígbà lẹ bínú gbẹ̀yìn? Ó ti ṣe díẹ̀ torí èmi náà ń sá fún inú bíbí. Tẹ́ bá bínú ẹ máa fọ́ nǹkan. Tẹ́ ṣe sọ pé ẹ fẹ́ pa mí bí ejò àìjẹ báyìí. Àbí? Ó yá, èwo ìbéèrè kelo. Ìbéèrè kọkàndínláàádọ́ta. Kọkàndínláàádọ́ta. Bẹ́ẹ̀ni. Tòlótòló. Kọkàndínláàádọ́ta. Ó yá. Tòlótòló. Ẹ jẹ́ kí wò ó. Ó dáa, bá mi fún wọn lẹ́gbẹ̀rún kan. Ó ti di mélòó? Ó kù èwo? Ó kù ẹyọ kan. Ó dà pé ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tó máa jẹ owó wa jù níbí báyìí o. Báwo lẹ ṣe rí sí? Gẹ́gẹ́ bí mo ṣe sọ ká tó bẹ̀rẹ̀, mo ní bí Olúwa bá ti fẹ́. Ẹ wá wò pé bí Olúwa ṣe fẹ́ nìyẹn. Kẹ́ jẹ owó wa. Nǹkan náà tó gbé mi kúrò nílé mi wá sí bíbí ni. Láti wá ṣe kí ni? Láti wá jẹ owó yín sà. Bá mi yọ sàn yẹn. Kí ló dé? Ó sì wà ń bẹ́ẹ̀. Ó sì tó. Ó yá, ibo lẹ ń lọ? Ó kẹyọ kan. Kí nìyẹn? Ìkarùndínlógójì. Ìkarùndínlógójì. Àgùnfọ́n. Ẹ jẹ́ kí o. Ó dáa, ẹ jẹ́ ká lọ sí ní ìpínlẹ̀ Ondo tá a wà yí báyìí. Ṣé mọ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ní ètò ìdìbò ní ìpínlẹ̀ Ondo. Ṣebí ìpínlẹ̀ Ondo lẹ ti wá? Bẹ́ẹ̀ni. Ní ètò ìdìbò, báwo lẹ ṣe rí sí? Mi ò ń ṣe olóṣèlú. Nígbà wo ni ètò ìdìbò? Mi ò mọ atọ́kùn. Kí ni permanent voters card? Káàdì ìdìbò alálòpẹ́. Alálòpẹ́, bá mi fún wọn ní ẹyọ kan. Ó yá, ẹ tẹ̀síwájú. Kí ló dé? Èwo lẹ fẹ́ lọ? Ẹ jẹ́ n tẹ̀lé ṣìn ọ̀rọ̀. Òwe lẹ́ṣin ọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Wọ́n ní tọ́rọ̀ bá sọnù ńkọ́? Òwe la fi ń wa. Ẹ wá fẹ́ wa lénìí. Ó yẹ máa rí. Òwe kélòó nìyẹn? Ìkarùndínlógójì. Ó yá, kí ló sọ?
ó ní àjẹsílẹ̀ gbèsè tí ò jẹ́ kí ẹgbẹ̀fà tó ná. Ó yá. Mò ń rí tàbí gbọ́ òwe yìí fún ìgbà àkọ́kọ́ ní ayé mi. Ìgbà tí mo gbọ́ mò ń rí tàbí gbọ́ mo rò pé ẹ sọ̀rọ̀ sókè o. Àjẹsílẹ̀ gbèsè tí ò jẹ́ kí ẹgbẹ̀fà tó ná. Gẹ́gẹ́ bó ṣe yé èmi sí pẹ̀lú ojú tí mo fi wò wípé bóyá a ti jẹ gbèsè sílẹ̀ ìgbà tá a dẹ̀ rí ẹgbẹ̀fà a fi san gbèsè kò wá ṣe é ná. Kò wá ṣe é ná. Kò wá tó ná fún wa. Kò wá tó ná fún mo ti yọ gbèsè kúrò nínú ẹ̀. ẹ wá fi ẹ fi ṣe kí ni ẹ fi dí gbèsè rẹ. Mo fi dí gbèsè ìyókù ẹ̀ wá tó mi ná. Ẹ bá mi yọ. Àjẹsílẹ̀ gbèsè tí ò jẹ́ kí ẹgbẹ̀fà tó ná. Bí àpẹẹrẹ tí ẹ bá jẹ́ oníṣẹ́ oṣù tí ẹ ti yá owó sílẹ̀ kí oṣù tó parí, ẹ bá máa gba ẹgbẹ̀rún àbí kẹ́ máa gba mílíọ̀nù, tẹ́ bá ti yá kọjá iye tí ẹ ń gbà àbí tẹ́ ń pa, owó tán bá san fún yín ò lè tó ná. Wọ́n á sọ pé ó dẹ̀ ń gbowó ńlá o, ṣùgbọ́n gbèsè wà ńlẹ̀ tó fi ń bọ́. Àjẹsílẹ̀ gbèsè tí ò jẹ́ kí ẹgbẹ̀fà tó ná. Ṣé o ti yọ? Ó yá. Wọ́n ń ṣe dáadáa. Ó yá. Èwo? Ìkọkàndínlọ́gbọ̀n. Ìkọkàndínlọ́gbọ̀n. Kí ló sọ? Ó ní afẹ́fẹ́ ń da ológì láàmú. Oníyẹ̀fun má jáfira. Má jáfira. Ẹ ti gbọ́ rí? Mi ò gbọ́ rí. Ṣùgbọ́n ó yé yín. Ó fẹ́ yé mi. Ó fẹ́. Ó yá. Afẹ́fẹ́ ń da ológì láàmú. Oníyẹ̀fun má jáfira. Ìtumọ̀ rẹ̀ ni pé tí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ sí ẹnìkan, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ò tí mọ ilé tó máa ṣẹlẹ̀ sóhun, pé kóun náà máa múra. Ẹ tún gbé. Ìyẹn ni pé ẹ jẹ́ ń lò báyìí. Ìjì tó ń da arákùnrin A láàmú, kí arákùnrin B má ṣe yọ̀, ṣùgbọ́n kóun máa múra sílẹ̀ kí irú ìjì náà má jà òun. Kó má jà. Ẹ wo dáadáa. Wọ́n sọ pé ẹ bá mi yọ. Wọ́n sọ pé afẹ́fẹ́ ń da ológì láàmú. Ológì, ògì tó kí. Afẹ́fẹ́ ń da ẹni tó gbé ògì, ó ń dà láàmú, ó ń fi. Ẹni tó wá gbé ìyẹ̀fun kó má jáfira. Tí nǹkan bá ń ṣe èèyàn tó ní agbára jùyàn lọ, ẹni tí ò lágbára tó ẹyẹ ti rí ibi tá à ń lọ, kó máa múra. Afẹ́fẹ́ ẹ̀ ń wo kíni? Ẹ̀ ń wo aago? Kí ló dé? Kí ló dé? Ó rọ̀. Ó rọ̀, ṣùgbọ́n tí n bá gbà ó yẹ kó. Ó yẹ kó nà yín. Mi ò dé mọ́. Ó yẹ kó pa yín bí ejò àjẹ́. Ó yá, ẹ jẹ́ kí. Ẹ fẹ́ ṣí fìlà ni. Ìkẹrìndínláàdọ́ta. Ìkẹrìndínláàdọ́ta. Ó yá. Ibi tí kò pé èèrà. Ibi tí kò pa èèrà. Ṣé ẹ mọ̀? Mi ò mọ̀. Kí ló wá Dubai tẹ́ ẹ̀ wá mọ̀ kejì ṣe bí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ dáadáa o. Ẹ bẹ̀rẹ̀ dáadáa, kí ló dé?
àwọn òwe ìpakasọ. wọ́n pakasọ bá mi parẹ́ náà ẹ dúró bá mi parẹ́. ṣé ẹ ti ṣègbéyàwó? Rárá. ẹ ti ṣègbéyàwó nígbà lẹ máa ṣègbéyàwó? Láìpẹ́ láì jìnnà. láìpẹ́ láì jìnnà bẹ́ẹ̀ ni sà bá mi yọ sà yẹn. kí ló dé? ó sì dáa ó yá jẹ́ ká lọ sí abala tó gbẹ̀yìn ká kúrò lórí ẹ̀ ká tètè mi ò fẹ́ kẹ́ kọjá ibi tẹ́ wà yìí àbí báwo lẹ ṣe rí sí? Kò sí wàhálà. ẹ sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ bólúwa bá fẹ́ àbí? Bẹ́ẹ̀ ni. ìbéèrè gbogbogbò nìyẹn àbí? ó dáa. àkókò tí ń lọ àròjọ musolókun ó yá kí ni? ìkélòó? ìkẹtàdínlógójì. ìkẹtàdínlógójì ó yá kí ló sọ? ẹni náà ń ṣojú ṣáájú. ìdáhùn. ojúṣàájú. wọ́n ní tí wọ́n bá sọ pé èèyàn wà kí ni? ẹ sọ mi ṣebí mi ò wòkè mi ò wo nǹkan tẹ̀ ń kí lẹ ẹ sọ kí ni? ojúṣàájú ẹ fún wọn lẹ́gbẹ̀rún kan bá mi yọ sàyẹn kó rẹ̀ fún wọn lẹ́gbẹ̀rún kan. ó dáa ẹ pẹ̀lẹ́ ẹ ń gbìyànjú gidi ẹ rí ni bí ẹ ṣe wò mí gan-an ìbéèrè kélòó nìyẹn? ìkọkànléláàádọ́ta. ìkọkànléláàádọ́ta kí ló sọ? oṣù wo ni à ń pè ní Bélú? ẹmu wálẹ̀ oṣù kọkànlá. oṣù kọkànlá pẹ̀lú ẹmu wálẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ èwo ni kàrámọ̀ oṣù kọkànlá ó yá. ìbéèrè ogún. ogún kí ló sọ? kí ni Yorùbá ń pè ní kùkùté? àgékù igi. àgékù igi èwo lójú tó le ó yá ó kọ ẹyọ kan ìbéèrè tó gbẹ̀yìn nìyẹn. bẹ́ẹ̀ ni atọ́kùn. ó yá ìbéèrè kélòó? ìbéèrè karùn-ún kí ni? mi ò rí rí ó yá mo ti rí ìbéèrè karùn-ún. Àìná what's the name give it to a female child one with umbilical cord around his neck and neck. Àìná ó yá bá mi fún wọn ní. ẹgbẹ̀rún mélòó lẹ ti ní báyìí? eléyìí ẹgbẹ̀rún kan ni ẹgbẹ̀rún kan nìyẹn. yẹ ká sókè. ìní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá méjìlá mẹ́tàlá. mọ́ ẹgbẹ̀rún méjìlá yẹn. ẹgbẹ̀rún mélòó lélẹ́yìí? ẹ̀hún náà mo ṣe fẹ́ túká mọ́. ìní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán mẹ́wàá mọ́kànlá méjìlá mọ́ méjìlá mi ó jẹ́ mẹ́rìnlélógún. ẹgbẹ̀rún mẹ́rìnlélógún. ẹgbẹ̀rún mẹ́rìnlélógún. lẹ ti jẹ báyìí. bẹ́ẹ̀ ni. ó dáa a fẹ́ fún yín lówó a ti parí ètò ẹ gbìyànjú gan-an ẹ bá mi pàtó ọmọ ẹ gbìyànjú gan-an ó dáa a fẹ́ kí ni òǹkà ilé ìfowópamọ́ yìí.
Odò. Níbo ni? Ilé ìfowópamọ́. Ó dáa mo ti gbọ́. Ó dáa ẹ ṣé gan ni wọ́n ti jẹ ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnlélógún. Tẹ́ bá fẹ́ bá wa ta ní orí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń wọ̀n ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín yìí àbí ẹ̀rọkẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní àsìkò tí a wà yìí kó tó dìgbà míì láti wá bá wa ta ní orí ètò Bàbẹ́là Yorùbá. Ó dàbọ̀ pùm. Bàbẹ́là la wà nílé àgọ́dọ̀. Bàbẹ́là la wà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là la wà tàti ń gbédè tàti ń gbàṣà lárugẹ.